lórí ọ̀rọ̀ pásítọ̀ tó lọ sí Ọ̀ṣun tí ó fẹ́ lé ẹ̀mí èṣù jáde kó nínú bóyá ẹ̀rí náà gbé síbẹ̀ I don't know, tí àwọn ọlọ́sùn náà tí wọ́n lọ sí ṣọ́ọ̀ṣì pásítọ̀ tí wọ́n lọ bẹ́ Ògún síbẹ̀. Mo wá rí àwọn kan wọ́n wá jáde awuyewuye pọ̀ tó bá jẹ́ pé ẹ̀mí èṣù yẹn sì ní agbára ni kò yẹ kí pásítọ̀ yẹn lè kúrò ńbẹ̀ yẹn, ó yẹ kó kú ní èmi náà wá fún yín lésì wípé tó bá jẹ́ pé ọlọ́run yín náà sì lágbára ni, ọlọ́run tẹ́yin kìrìsìtẹ́nì ń pè yẹn ká nípò sì lágbára ni, kò yẹ kí àwọn tó lọ bẹ́ ajá sínú ṣọ́ọ̀ṣì torí ìríra ní lójú ọlọ́run kò yẹ kán lè jáde ní ṣọ́ọ̀ṣì yẹn láàyè, ó yẹ kán kú síbẹ̀ náà ni. tẹ́ bá sọ wípé ọlọ́run tó ẹ bá sọ pé ẹ̀mí èṣù yẹn ò lágbára, definitely ọlọ́run yín gan ò lágbára nìyẹn o. ṣùgbọ́n tá a bá tó wá wọnú ìtàn lọ jìnnà, ẹ̀mí èṣù yẹn sì tún lágbára ju ọlọ́run tó wà ní ṣọ́ọ̀ṣì yẹn, because ní ìlànà tìbílẹ̀ gbogbo alámọ̀ wípé ọmọdé búroko ó bojú ẹ̀yìn kò mọ̀ pé kì í ṣe òòjọ́ lolúwere ń pa ni. ṣùgbọ́n nínú bíbélì yín ọlọ́run sọ pé ìwọ kò gbọ́dọ̀ bọ òrìṣà torí ìríra ni lójú ọlọ́run. bí wọ́n ṣe bẹ́ ajá sínú ṣọ́ọ̀ṣì yẹn, àwọn tó bẹ́ ajá yẹn kò yẹ káwọn náà lè kó ní, ó yẹ kó kú síbẹ̀ ni. torí àwọn tó mú ohun ìyàsọ́tọ̀ wọ àárín Ísírẹ́lì lọ́jọ́ kìíní àná, ọlọ́run pa wọ́n ni instantly. Okay? gbogbo wa la jọ ń sí èrè. ẹ jẹ́ ká ronú jinlẹ̀ dáadáa ká tó máa sọ̀rọ̀. bí ẹ̀mí èṣù yẹn ò bá lágbára, a jẹ́ wípé ọlọ́run tó wà ní ṣọ́ọ̀ṣì yẹn ò lágbára. ṣùgbọ́n ẹ jẹ́ ká máa wo nǹkan tó máa padà ṣẹlẹ̀. ẹ jẹ́ ká fi àwọn méjì sílẹ̀, àtẹni tó lọ gé orí ajá sínú ṣọ́ọ̀ṣì àtẹni tó lọ bá èṣù níbi tó wà. ẹ jẹ́ ká wo nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ sí àwọn méjì náà. ẹ jẹ́ ká fún àwọn méjì lóṣù mẹ́ta. tàbá wá rí ilé tí ọlọ́run ò sọ̀rọ̀ nínú àwọn méjèèjì, a jẹ́ pé ọ̀lẹ lọ ọlọ́ àwọn méjèèjì. kọ́nùkánù kó padà sí yàrá ẹ̀ kó lọ́ máa ṣe nǹkan tó bá gbàgbọ́. bí ọlọ́run kìrìsìtẹ́nì ò sí lágbára, bẹ́ẹ̀ náà ni ọlọ́run ìṣẹ̀ṣe náà kò lágbára. bí ọlọ́run ìṣẹ̀ṣe bá ní agbára, bẹ́ẹ̀ náà ni ọlọ́run kìrìsìtẹ́nì ò lágbára. bọ̀ mo fi eléyìí sọ fún yín lénìí wípé àti ọlọ́run kìrìsìtẹ́nì àti tìṣẹ̀ṣe òrìṣà làwọn méjèèjì. ọba tó dá ayé àti ọ̀run kò kì í bá anybody ṣe competition. ọba tó dá ayé àti ọ̀run kò kì í rán ènìyàn kó gbèjà òun. ọba tó dá ayé àti ọ̀run kò kì í sọ wípé kéèyàn sìn tipátipá. ọba tó dá ayé àti ọ̀run, ọba tó pé ni tí iṣẹ́ ẹ̀ pé pérépéré tí kò ní ìdìrànlọ́wọ́ anybody. ibi tẹ́ bá tanra yín dé ẹ máa bára yín bẹ́ẹ̀. ìfẹ́ òun ni ọlọ́run. bíbélì sọ wípé ẹnikẹ́ni tí kò bá ti ní ìfẹ́ kò mọ ọlọ́run. láti gba Jésù kì í ṣe tipátipá o. láti gbà fún Allah kì í ṣe tipátipá. láti bọ òrìṣà kì í ṣe tipátipá. ẹni tó bá fẹ́ kó lọ sí. nǹkan tó lóka kò bá gbàgbọ́ nínú ẹ̀ ni kò ṣe. bọ̀ gbogbo nǹkan tó bá wọn kẹ́ gbàgbọ́ nínú ẹ̀ nínú ayé, kò sílẹ̀ tó kan ọlọ́run tó dá ayé àti ọ̀run bẹ̀. ó gbàgbọ́ sórí ẹ̀ fún ẹlẹ́dàá. nínú gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ wà nínú ayé kò sí ẹni tọ́lọ́run ẹ lè gbèjà. torí ọlọ́run ò kì í gbèjà ènìyàn,
ìwọ fúnra ẹ ló máa gbèjà ara ẹ, ìwà ẹ ló máa gbèjà ẹ, ìsí ẹ ló máa gbèjà ẹ. tó bá yẹ pé Ọlọ́run ń gbèjà ènìyàn ni kò ní lajú sílẹ̀ kí àwọn kan kóra wọn sínú igbó, kan kóra wọn ní Boko Haram, kan máa pa ẹ̀yìn ẹni àwọ̀ àti dá sẹ̀ríà fún wọn. Ọlọ́run ti dá wa sínú ayé. Go for what make you happy. Ìkan tó bá gbàgbọ́ nínú ẹ̀ lọ́ máa ṣe. Ṣùgbọ́n má ever sọ wípé Ọlọ́run ló ń ṣe fún, òun ṣe fẹ́lẹ́ dáa. O lè rí kú he níbẹ̀, o lè rí dùnú he níbẹ̀, o lè ráyọ̀ he níbẹ̀, o lè rí bànújẹ́ he níbẹ̀. Oba Solomon, mo ti sọ ilé tí fẹ́ bá yín sọ láàárọ̀ yìí. Ọba àgbáyé tún lọ nìyẹn. Síròlé kò mú ilé tó bá ṣe kó fún ẹ níbẹ̀, ilé tó bá wúlò fún ẹ bẹ̀ kó sọnù. Arán mi sí gbogbo ayé ni láti bá yín sọ òtítọ́ ọ̀rọ̀. I don't belong to anywhere. I belong to everywhere. This is King Solomon for the whole nation.